kákọ̀. Nínú àdúgbò ní sá. Ẹ̀yin ló pọ̀ àdúgbò ìjọba fún mi pé. Kẹ́jí ọba tó ní palace kẹ́jẹ́ kó ráyè lo palace. Onípátá ọdún kan ni wọ́n. Irú ẹ̀kọ́ là ń sọ. Òkè wọ́n ló máa sọ̀kọ́ táwọn àmàdé fáwọn aládùúgbò wa. Ìjọba àwọn ṣe wọlé lásán. Wàhálà ó wọlé lójijì ni kò sí ìwé ìtàdé fi sọ pé a fẹ́ wo anybody ṣá. Owó tèmi dà. Owó yẹn bóyá wà ẹ́ ń sìn kò lè ju bóyá bíi 3 bay 5 lọ. Nínú 2 million naira. Èṣù bá yín náwó ni. Èmi àlùbọ́sà tí wọ́n rẹ́tọ̀ ọ̀tà tó ń lọ́tọ̀ ẹnẹ́sí tó mú tán. Àbó ya wèrè èmi ọpá pa láìsọ parun mo tún ti pa. We are ready to be your last rival. Tí bá mú sí ìyá ìyá ò ní dúró wò tó lórí burúkú ni ẹni. Mi wọlé. Ìjẹ́ máa lọ ní ìwọ.